Ẹ káàbọ̀ sí orí ètò wa fún tòní. Orúkọ tèmi yí padà, Omoboriowo, òun náà ni èmi ń jẹ́. Ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ní tí ó ń wo ètò wa, máa fẹ́ kó bá wa subscribe sórí YouTube channel wa. Bá wa ṣètò yìí, bẹ́ẹ̀ bá wa fi comment ẹ, kò dẹ̀ bá wa like ẹ, bá wa fi sílẹ̀. Má gbàgbé láti ṣètò yìí pẹ̀lú ẹbí àti ará tàbí ọ̀rẹ́ kí àwọn náà kí wọ́n lè jàǹfààní àwọn ohun tá a mú wá. Kí ni tá a tún mú wá fún wa lónìí? Èèyàn wa, máa fẹ́ kí ẹ wá nǹkan fìdílé kẹ́ jẹ́ ká jọ wo fídíò tá a mú wá fún wa lónìí. Ẹ máa pé Omoboriowo Media kò ní èèrà tí kò bá lọ́mọ́nú, bẹ́ẹ̀ làwọn ò sì ní mú ìròyìn eléyìí tí ò bá ṣẹlẹ̀ àní mú wá fún yín. Ohun tó jẹ wá lógún òun náà ni pé ká mú ìròyìn wá fún etí gbọ́ ẹ̀yin èèyàn kí ẹ lè kọ́ ẹ̀kọ́, ọgbọ́n, ìmọ̀ àti òye níbẹ̀ ni, kì í ṣe láti tako ẹnikẹ́ni. Kí ẹ tún lè mọ̀ wípé ibi tá a ti bí ni, n tá a ṣe níbi tá a ti bí ni, ó yàtọ̀ sí n tá a ń ṣe nílẹ̀ ibòmíì. Àwọn nǹkan wọ̀nyí, àwọn náà ni àwọn ètò tí a mú wá fún wa láti dára wa lẹ́kọ̀ọ́, láti kọ́ wa ní ọgbọ́n, ìmọ̀ àti òye àti bá a ṣe gbáyé àti kí ni tí ẹ̀dá lè ṣe nígbà tí ẹ̀dá tó bá wà nínú àwọn ìṣòro kan tàbí òmíì. Láti máa sọ wípé má ṣe gbára lé ẹnìkan, Olódùmarè ọba òun náà nìkan ni ó ṣe gbára lé. Lónìí, kí làwọn tá a mú wá? Àwọn ètò wa tẹ́ máa wò lónìí gbàǹkangbè ni, ó tún gbẹnu tán lọ́jọ́ tòní. Ẹ ṣọ́ àkàn fìdílé, ẹ jẹ́ ká jọ wo fídíò lè tá a mú wá fún wa lónìí. Nígbà tá a bá wo fídíò yìí tán, kí ni àmọ̀ràn tiẹ̀? Kí ni tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀? Fídíò tó wò yìí, kí ni ẹ̀kọ́ tó rí kọ́ ńbẹ̀? Kí ni àmọ̀ràn tó fẹ́ gba àwọn tó ṣẹlẹ̀ sí? Yálà ìjọba ni, ará ìlú ni, ará ọ̀rẹ́ ni, ẹbí àti ará ni. Gbogbo wa pátápátá ńlá gbọ́dọ̀ rí ẹ̀kọ́ kan tàbí òmíì tá a gbọ́dọ̀ rí kọ́ lára àwọn ètò tá a mú wá fún wa, nítorí wípé nǹkan ṣẹlẹ̀ ní dúníyàn, ẹni tó bá kàn òun náà ló mọ̀. Olódùmarè kò ní jẹ́ kí aburú kó kàn mí, kó kàn ìwọ, kó tó kàn ẹbí wa pa wá. Olódùmarè yóò máa ṣọ́ wa o lọ́wọ́ ewu tá a rí àti eléyìí tá a rí. Fídíò tó fẹ́ sọ wá yìí, tí mo fi hàn wá yìí, ó gbẹnu tán. Ẹ jẹ́ ká jọ kalẹ̀, ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ sí ní wò ó. Ó yá, ẹ jẹ́ ká jọ lọ wo fídíò ọ̀hún, káwọn tó ṣẹlẹ̀ nínú fídíò tòní. Ẹ máa bá mi ká lọ. Most of us sick. Bẹ́ẹ̀ni, Iṣẹ́ tá a ṣe iṣẹ́ ọpọlọ, iṣẹ́ agbára, iṣẹ́ gbogbo ẹ̀ ni. À ń fi táìmù wálẹ̀, à ń lomi àwọn àbíṣe á máa ṣe program. Irú èmi sì mi tí sùn látàná tá a ti bẹ̀rẹ̀ program. okay, Àwọn tó wà nínú ilé bẹ́ẹ̀ gbogbo wa à ń gbà múra wa lọ́n, kò sẹ́ni tó sùn. Kò yí sí náà. okay. Nǹkan tí mo fẹ́ clarify, torí nǹkan tí ò yé mi nínú nǹkan tẹ́ sọ sí, òun ni pé ẹ ti ṣe declaration nípa àti gba Yorùbá nation. We are just having conversation here. Kò ṣe pé bí ẹnìkan fẹ́ mọ ẹnìkan àbí ẹnìkan ṣe kinní kan àbí kinní kan. Tá bá gba Yorùbá nation ti everybody ni. Because nǹkan tó máa ń bá fún mi òun ni bí Black Lion tó bá béèrè question, ó máa bẹ̀rẹ̀ sí ní ṣépè. Nǹkan tó ń yà mí lẹ́nu nìyẹn. Pé òun mo sọ pé we are having conversation here. Pé téèyàn bá question yẹn bẹ́ẹ̀ ṣe máa ń béèrè question pé ìgbà wo Ládélé gan fẹ́ jáde. bẹ́ẹ̀ni. Kìíní yẹn ó lè tó bá jẹ́ nǹkan lè wà ní position tá a wà ó máa bí yín nínú. The reason ẹ̀sà ẹ̀ ní sùúrù sà, nǹkan tá a láà need Ládélé máa fi jáde. Kò tí ì pé owó pé ìgbà wo gan Ládélé ẹ̀ máa jáde. Exactly. Question yẹn ó look somehow mockery somehow. Because bí àyè mock wa pé pípé gan ẹ̀ tiẹ̀ serious gan ìgbà wo gan Ládélé yẹn gan tiẹ̀ fẹ́ jáde. And we are trying our best for our country because see what is going on in that country. Bó ṣe ń pa àwọn èèyàn, bó ṣe kinní yẹn. Exactly. Nǹkan yẹn gan lèmi gan ṣe rí nǹkan yẹn. Ṣe rí pé ká máa béèrè pé ìgbà Ọládélé yẹn fẹ́ jáde gan, ìgbà olówó fẹ́ pé. Bọ̀ táwọn ọmọ Yorùbá ò bá. Mo ní okay, èmi ti dá tèmi, ẹ̀yin ti dá tiyín. Tẹ́lẹ̀ mi ò bá dá tiẹ̀. Òun ló jẹ́ kí n máa béèrè pé ńgbà kí ni nǹkan tó okay, ẹ jẹ́ ká azumi. Bẹ́ẹ̀ ni, òótọ́ ni. Inú gbọ́dọ̀ tán lórí kẹ́yẹ tó tán lè kan ná. Okay, òótọ́. Àwa gan fúnra wa gan ojú ń kọ́ wa. Ṣẹ́rí mi ní time fúnra wa mọ́. Bẹ́ẹ̀ ni, mi ì bá yín argue pé bí náà ò bá tán lè kan ná kíní kan ṣe kíní kan, mi ì bá yín argue lórí ẹ̀. But nǹkan tẹ́mi kàn sọ ni pé is there any other option? Wípé tí owó yìí ò bá pé, ṣé any other option ta lè gbégbèsè ẹ̀ tún wà? Torí pé tabala ẹwà ń dúró látijọ́ yìí, ṣó dìgbà tí Tinubu bá parí, èmi ti dá, ẹ̀yin ti dá, tẹ́lẹ̀ mi ò bá dá ńkọ́.
òun náà ni mo ṣe ń béèrè torí bó ṣe wù wá. iṣẹ́ yìí iṣẹ́ gbogbo wa ni tẹ́yìn bá ní any other option sir ẹ lè fún wa bóyá ká ṣiṣẹ́ lè lórí but option títí wa ní pé tó bá pé tá a bá ṣe nǹkan tá a fẹ́ ṣe kíjọba adélé jáde ká dẹ̀ wá successful once and for all but tẹ́yìn bá ní option torí ẹ̀ láyé sọ pé iṣẹ́ yìí kò ń ṣiṣẹ́ ẹnìkan ẹ má dáadáa ẹnìkan. ìjọ ò la mọ̀ tó 1 million fẹ́ pé báyìí. mo dáwó lápò ara mi. Of course everybody ló ń dáwó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àwa dẹ̀ tún ṣe a tún lo another energy wa time wa everything wa so tẹ́yìn náà bá ní any option alternative tó wà nílẹ̀ tẹ́ mọ̀ pé ní òbí joker on board àbí on grant tẹ́ mọ̀ pé a lè lò tó máa wà successful no problem ẹ̀ mú wa dàrú tó tá a lò. ok so ok ìyẹn mo gbọ́ àlàyé yín lórí ìyẹn but mo sì ń wà confused pé kọ́lọ́hún jọ kó jẹ́ kí owó yìí kó tètè pé ká lè tètè kúrò ní nàìjíríà àdúrà tá à ń gbà náà nìyẹn. ẹlẹ́ẹ̀kejì òun ni. bá a ṣe ń ṣe ẹ̀sà ẹ ti lo time wọ́n dúró dè mí nínú meeting yẹn o. ok bí a kì í pè ń padà tí máa parí meeting. ok kò sí wàhálà. ok kò ní padà maybe in the next 30 minutes. 30 minutes ok kò sí wàhálà ẹ ṣé. Yeah. ẹ ti sáré ṣetán nìyẹn. mo ti ṣetán. Okay. So going back to our previous conversation, mo ní pé kí n béèrè because ṣe mọ̀ bí mo ṣe béèrè lẹ́ẹ̀kan nípa pé okay a ti ṣe declaration because from my own perspective tí n bá wo bí àwọn ìlú ṣe gba ìlú bírú Ireland bó ṣe gba ìlú lọ́wọ́ British tó gbara wọn kó lọ́wọ́ British tẹ́ bá wo bí kí lorúkọ Cataluna tó ṣe fẹ́ gbara wọn kó lọ́wọ́ Spanish government bí Monaco ṣe gbara ẹ̀ kó lọ́wọ́ France bí San Marino ṣe gbara ẹ̀ kó lọ́wọ́ Italy bí Luxembourg ṣe kúrò lára Germany ara France bí kí lorúkọ àwọn ìlú báyẹn bí wọ́n ṣe kúrò òun ló jẹ́ kí n máa béèrè pé nígbà tá a sọ pé a ti ṣe declaration tá a dẹ̀ sọ wípé representative wa lọ sí United Nations then at the end of the day a ti ṣe declaration wípé a sì ń lù mọ́ a dẹ̀ ti lọ United Nations mi ò rò pé ó ní any reason tí ìjọba kan máa fi máa pàṣẹ lé wa lórí because ẹ wo báwo èèyàn wa ṣe ń jìyà ẹ wo bó ṣe ń jẹ ìyà adẹ̀sọ́pá àti gba ìlú ìyẹn wà bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun tún ní wípé nígbà tá a sọ pé a ti ṣe declaration tá a ti lọ sí United Nations why tó tún fi jẹ́ pé a tún láti máa dúró de adélé why tá a fi ń láti máa dúró de wọn. ta ló wáyé ká dúró dè sàn. mo rò pa ní olórí. ta ló lórí sàn. mo rò pé sọ pé Dúpẹ́ Onítìrí lé lórí wa. ṣé wọ́n sọ fún yín bẹ́ẹ̀ ìgbà wọn náà sọ bẹ́ẹ̀ sà. ok ta ló lórí wa. ìgbà wọn náà sọ fún yín pé a ní olórí sà. bàbá mi. ṣé ẹ bá gbọ́ pé a ní olórí sà. ẹ jọ̀ọ́ tẹ́yìn náà bá ń ṣe prógráàmù yín ẹ máa ń sọ wípé mua